lórí ọ̀rọ̀ Pella bẹ́ẹ̀ náà ti ń rí àwọn fídíò oríṣiríṣi látàná àbí fọ́tò tí Pella ti kó sínú mọ́tò GLE ẹ̀ tó ní òun fẹ́ lọ para òun nítorí pé wọ́n àti ẹ rí i pé ìjà Pella àti Jafis kì í ṣe ó ti di gbogbo gbà but ó dàbí pé nínú ọ̀rọ̀ Pella ni wípé òun ò bá Jafis sùn rí tí gbogbo ayé dẹ̀ ń wò pé wọ́n ń fẹ́ra olólùfẹ́ ẹnì kankan but ibi tí Pella wá gbọ́rọ̀ lọ dé pé àdídandan sẹ́wọ̀n máa para òun gbogbo tí òun fi kú lòun máa ṣe nítorí pé Jafis wọn ò fẹ́ra mọ́ ẹ̀rẹ̀ wọn pé gbogbo ìgbà náà ni a máa ń sọ pé wọn ò fẹ́ra mọ́ tó wá tún yá àtúnyẹ̀ papọ̀ but eléyìí ti fẹ́ nìkan nú nígbà tí yẹn bá gbòdì di mọ́tò tó worth bóyá bíi 60 to 70 millions tí ó bá jù bẹ́ẹ̀ lọ tó dẹ̀ kó sínú ẹ̀ tó lọ lámọ̀ nǹkan mo fẹ́ parẹ́ ká gbàgbọ́ pé as in okay ọlọ́run ò pa tọ́lọ́run bá wá lọ tí ó bá wá lọ kú kí ni kí yẹ òwe kí ni àrọwà wọn fẹ́ máa pa fún yẹ ìdí nìyẹn tí mo fi jáde wípé ó yẹ kí ìyá rẹ̀ Pella tètè jáde sọ̀rọ̀ Pella ká kọ́ mú ti yéèjì kúrò bẹ́ẹ̀ pé ó kéré lọ́jọ́ orí àwọn kankan ò tí máa yé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìyá ẹ̀ ní láti tún jáde tó wọn bá ti wà nípò àgbà báyẹn tó ti wà ní ipò àgbà ọ̀rọ̀ ẹ̀ ti ní àwọn ìfurasí ọlọ́run ní jẹ́ kára aburú káyé mọ́ fọmọ mú wa wọ́n lè máa dán wò bó ṣe wà yẹn ọ̀rọ̀ wọn àti Jafis wọ́n lè máa fi dán wò ìkankan ni ó mọ̀ jẹ́ wàhálà fún yàn obìnrin ọlọ́run lè fi ṣe pàṣán ayé lè fi máa fi ìyàwó yẹn ṣe pàṣán fún yàn wọ́n lè fọmọ ṣe pàṣán fún bímí wọ́n lè fi olólùfẹ́ ṣe pàṣán fún olólùfẹ́ láti fẹ́ fi rí the end ayé rẹ̀ wọ́n lè fẹ́ fi Jafis máa fi disturb ayé Pella ìkankan ni èèyàn ò ní tí ó mọ̀ jẹ́ problem fún yàn ìkankan ni èèyàn ò ní tí ó mọ̀ jẹ́ bí ìpèníjà fún yàn Jafis ti fẹ́ jẹ́ ìpèníjà fún Pella ó tún ṣe fídíò pé àníṣe òun ó para òun lórí kíni lórí bóyá obìnrin lòun ò sí mọ́ gbogbo ẹni tẹ́ bá mọ̀ ìyá Pella rí ẹ tètè jáde ẹ tètè pé ṣàkíyèsí kó tètè wá solution sọ̀rọ̀ ayé ọmọ rẹ̀ breadwinner nínú ilé wọn ní Pella káyọ̀ mọ́ fìbí ọmọ mú ẹ tètè pé ìyá Pella ṣàkíyèsí kó jáde kọ́rọ̀ Jafis ó mọ̀ pa Pella kò lè balance mọ́ gbogbo ìgbà tó bá ti ń rò bóyá àṣírí kan ló tú ká gbà wípé olóhùn ò tí ì bá sùn rí ó tún lè rí àwọn kankan mi ọmọ yẹn dẹ̀ lé wọn ló ti ń dóko bóyá àwọn tó dẹ̀ tún súnmọ́ Pella náà tó ń do Pella ò dẹ̀ dórí wọn jọ Pella ó ra tíkẹ́ẹ̀tì fún wọn á lọ yọ London wọn á travel lọ outside country wọn á lọ wá bọ̀ láì sí pátẹ́ o wọ́n tún ṣègbéyàwó lórí Facebook lórí TikTok gbogbo èèyàn wọ́n bí ló pé wọ́n ń fẹ́ra bóyá lọ́kàn Jafis bóyá wọ́n ya kọ́tẹ́ẹ̀tì ni irú géèmù wo ló lè máa bá Pella play látọdún yìí tó bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Dúpẹ́ Ṣẹ̀kẹ̀rẹ̀ Àtìbà Ifábùkọ́lá Ifágbòrì Àtàndá olórí àbọ̀là gbogbo nǹkan tí ó bá ń dàbí ìpèníjà ọdún tuntun ní ń bọ̀ ẹ̀yin náà gbọ́dọ̀ múra ẹ múra látàrí wípé ẹ gbé ayé yín lárugẹ ibi tó bá kù sí àìrígi àìrímu ẹ kàn sí bàbá ẹ fẹ́ bọ́rí yẹn ẹ fẹ́ bọ́fá bóyá iṣẹ́ yóò lọ déédéé obìnrin tí ó mú àmúbọ́ ọkọ àmúbọ́ ìyàwó ẹ kàn sí bàbá yìí gbogbo tẹ́ bá fẹ́ nàbà yín ṣe Ọlọ́run ló sì ń ṣe o kì í sáwọn náà o Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi Ṣóná Yáfíkúdé orúkọ tó dúró lọ abọ́ra tí kì í bá wọn kà ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àṣà oníbàdàn kó gbé kó àṣà òdò níbàdàn kó gbódò yán olóògbé wọn bẹ gúngún alábọlá ló fún lásán tán kọtẹ lẹgùn lẹ́yìn náà pè ní ẹsà ẹsẹun o. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣeyẹ lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹ̀já tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àgbà ẹ bá mi kálọ o sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là bẹ́sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o
gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn fífi ojú kó jàǹkárí wọ̀? ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. ẹ̀yin náà kàn sí wọn. gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ. wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ ọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.